ọdún kan wà tí wọ́n ń ṣe ní ìlú Ọ̀wọ̀ tí wọ́n ń pè ní ọdún Ìgogo. Kí lohun tó bí ọdún Ìgogo tí wọ́n ń ṣe nílùú Ọ̀wọ̀ yìí? Ọdún Ìgogo ti ìlú Ọ̀wọ̀. Ẹ mà tún kú dédé àsìkò yìí níbi gbogbo tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ wa tẹ́ ẹ ti ń wò wá lójú òpó yìí, ojú òpó Isele-Di ọmọ Perry, lórí ètò tá a pè ní Isele-Di'Tan. Tẹ́ bá ti ń wà ńbẹ̀, ẹ máa gbìyànjú, ẹ máa bá wa pín, ẹ máa bá wa share káàkiri, ẹ máa like, ẹ máa comment síbẹ̀. Ẹ jẹ́ káwọn èèyàn kan máa follow ojú òpó yìí Isele-Di ọmọ Perry. Mo kí ìlọ́kùnrin, mo kí ìlóbìnrin, bá gbogbo ládéládé, ìbá lóyè lóyè, ìbá gbogbo ẹ̀yin òǹpèdè pátápátá, ìbá gbogbo ẹ̀yin òǹpìtàn, ìbá gbogbo ẹ̀yin ọ̀mọ̀ràn, ìbá ẹ̀yin ọ̀pàkẹ́ ọ̀làkẹ́ alágogo èdè abara tágẹ́sẹ́ arúgbó aṣọ mábàlẹ̀ ìgbà, bá gbogbo wíwíwí, ìbá kó ajá abojú mẹ́rin, abo ajá abojú mẹ́rin, akọ ajá abojú mẹ́jọ, abo ajá abojú mẹ́jọ, akọ ajá abojú mẹ́rìndínlógún, abo ajá abojú mẹ́rìndínlógún ìbá. Isele-Di'Tan tòní ẹ tún yọ̀ǹda ẹ̀ fún wa. Ọdún Ìgogo tìlú Ọ̀wọ̀ òun náà nìyí tá a fẹ́ gbìyànjú láti wò lónìí. Gẹ́gẹ́ bí ìwádìí bó ṣe já mọ̀, ìwádìí já mọ̀ pé ọba kan ti jẹ nílùú Ọ̀wọ̀ rí nígbà láíláí, nígbà tipẹ́tipẹ́. Wọ́n pé ọba yìí, wọ́n pé ọlọ́lá ni. Ìwádìí já mọ̀ pé bẹ́ẹ̀ sì rí ọba yìí ní àwọn olórí dáadáa. Ọba yìí gan náà, ọba arẹ́gẹ́jẹ ni wọ́n pè é. Ọba tí wọ́n wá ń pè ní ọba arẹ́gẹ́jẹ yìí, òun náà ni wọ́n pé ó rí obìnrin arẹwà kan. Obìnrin yìí wọ́n pé ó rẹwà débi gẹ́. Àmọ́ àbàmì obìnrin ni obìnrin yìí. Obìnrin àbàmì yìí tí ọba yìí rí, wọ́n pé ọba arẹ́gẹ́jẹ tìlú Ọ̀wọ̀ gbà náà lọ́hùn, wọ́n pé arẹwà yìí máa ń hùn pọ̀. Àmọ́ ìwádìí já mọ̀ pé obìnrin náà pé kábíyèsí, kábíyèsí, kábíyèsí o, lóòótọ́ ẹ̀wọ̀n òun náà, àmọ́ òun kìí ṣe èèyàn lásán. Kábíyèsí pé ohun tó bá máa ná òun kò mà sí ṣòro kó ṣe àwò. Obìnrin yìí pé kábíyèsí, bẹ́ẹ̀ bá máa fẹ́ òun, àwọn èèwọ̀ mẹ́ta kan wà tó jẹ́ pé àìgbẹ́dọ̀ ni níbi tóun bá wà. Èèwọ̀ àkọ́kọ́, obìnrin yìí pé wọn ò gbọ́dọ̀ lọ ilá lórí ata ní orí ọlọ́ ata, ẹnu mi àgbò. Wọn ò gbọ́dọ̀ lọ ilá lórí ọlọ́ ata níbi tóun bá wà. Èèwọ̀ àkọ́kọ́. Èèwọ̀ ẹlẹ́ẹ̀kejì, obìnrin yìí pé wọn ò gbọ́dọ̀ mú igi kí wọ́n sọ lóòrò, wọ́n ju gílẹ̀ lóòrò nítòsí òun níbi tóun bá wà. Èèwọ̀ ẹlẹ́ẹ̀kẹta òun tóbìnrin yìí tó sọ ni pé ó ní kábíyèsí ọba arẹ́gẹ́jẹ, èèwọ̀ òun ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé agbègbè tóun bá wà, tóun bá ń gbé, wọn ìpọn omi ru omi gbabẹ̀. Wọn ò gbọ́dọ̀ ru omi, wọ́n pọn omi ru omi gba agbègbè tóun bá wà. Kábíyèsí pé kò sí wàhálà, kò sí ṣòro. Obìnrin yìí jẹ́ kábíyèsí ní o. Kábíyèsí ọba arẹ́gẹ́jẹ tìlú Ọ̀wọ̀, ó móbìnrin yìí lọ sáàfin, ó kún àwọn olórí láàfin. Àmọ́ wọ́n ní ọba arẹ́gẹ́jẹ nífẹ̀ẹ́ obìnrin yìí pọ̀ débi gẹ́. Ìfẹ́ yìí pọ̀ débi pé òun gan náà wà ní ààyò ọba. Ẹ ti mọ̀ pé òòṣà jẹ́ ń pé méjì tàbí jẹ́ ń pé púpọ̀ obìnrin kò dénú. Àwọn olórí tó kù, owú wá bẹ̀rẹ̀ pé kábíyèsí ò rí tàwọn rò mọ́. Ẹ wò ó, wọ́n wá mú olórí àgbà, wọ́n gbá olórí àgbà wájú. Olórí àgbà pátápátá, olórí àgbà yìí ni wọ́n wá pé ẹ mọ̀ pé òun á ṣe pápẹ́ fúrú gẹ́gẹ́ bí olórí pátápátá. Ó súnmọ́ kábíyèsí, ó bi kábíyèsí, kábíyèsí, kábíyèsí ẹ̀ là ń wá báyìí bàtà ké ló tù fẹ̀. Kábíyèsí bá mú èèwọ̀ obìnrin yìí, ìyẹn obìnrin àbàmì yìí, olórí tuntun. Kábíyèsí sọ èèwọ̀ mẹ́tẹ̀ẹ̀ta fún olórí àgbà pé olórí àgbà mo tọ́jú ẹ̀ sí ẹ lọ́wọ́ ni o. Tí kábíyèsí sì rè kó mọ̀ pé àjọmọ̀ olórí àgbà àtàwọn olórí tó kù ni. Nígbà olórí àgbà mọ̀ kò pẹ́ kò jìnà, wọ́n já mọ̀ pé kábíyèsí ọba arẹ́gẹ́jẹ òun rìnrìn àjò. Nígbà ọba arẹ́gẹ́jẹ rìnrìn àjò, kó tó dé láti rìn àjò, gbogbo èèwọ̀ mẹ́tẹ̀ẹ̀ta tó jẹ́ ti olórí tuntun yìí, ìyẹn olórí àbàmì yìí,
gbogbo ìwọ̀ mẹ́tẹ̀ẹ̀ta làwọn olórí tó kù tí wọ́n ti dánwò tí wọ́n ti ṣe. ìwádìí jẹ́ mọ̀ pé inú bí olórí tuntun yìí obìnrin àbàmì yìí inú bí ó bá fìbínú kúrò nílùú ìyẹn ìlú Ọ̀wọ̀, àmọ́ wọ́n jẹ́ mọ̀ pé kó tó kúrò ó fi wọ́n rẹ́ nílùú Ọ̀wọ̀, ó fi ìlú Ọ̀wọ̀ ó fi ìlú náà rí. ó pé tí wọ́n bá máa ṣe ọdún láṣú, ó jẹ́ mọ̀ pé nílùú náà eku ò ní ké bí eku, ẹyẹ ò ní ké bí ẹyẹ, ọmọ èèyàn ní fọhùn bí ọmọ èèyàn, nǹkan ò rí rúdurùdu, nǹkan ó dàrú. àmọ́ tó bá ti ń lè di ọdún ìláṣú, tó bá ti ń lè fi abẹ̀mí ọkùnrin àtobìnrin kọ̀ọ̀kan, tó bá ti ń lè fi ṣètùtù, inú òun ó máa yọ, àdúrà wọn sì máa gbà. wọ́n pé bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ṣètùtù yìí rèé nígbà náà, tó jẹ́ pé ọkùnrin àtobìnrin kọ̀ọ̀kan ni wọ́n fi ń ṣètùtù. èyàn gbà náà lọ́hùn, àmọ́ gbò wá di àsìkò ọ̀làjú wá mú gbogbo ẹ̀, ọ̀làjú ló wá yí padà tó wá di pé wọ́n wá bẹ̀rẹ̀ sí lo ewúrẹ́ òun àgbò. ewúrẹ́ òun àgbò ni wọ́n wá bẹ̀rẹ̀ sí lò gẹ́gẹ́ bí nǹkan ètùtù. ẹ wá wò ó, èyí tí wọ́n wá pé wọ́n ń ṣe yìí, wọ́n já mọ̀ pé wọ́n wá kú wá pè ní Ìgogo, ọdún Ìgogo. òun náà wọ́n wá pè é, wọ́n pẹ́ lásìkò ọdún náà. ẹ gbọ́ mi bí, lásìkò tí wọ́n bá ń ṣọdún Ìgogo yìí, wọ́n pé ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dé fìlà nílùú Ọ̀wọ̀ lásìkò ọdún Ìgogo yìí, ẹnikẹ́ni ò gbọ́dọ̀ dé fìlà. ẹlẹ́ẹ̀kejì tó tún wà ń bẹ̀ ni pé wọ́n gbọ́dọ̀ lu ìlù, wọ́n gbọ́dọ̀ lùlù rárá lásìkò ọdún náà. dípò ìlù, agogo ni wọ́n ń lù, agogo ni wọ́n lù nílùú. wọ́n pé eléyìí, wọ́n pé kábíyèsí náà, òun náà ló fi èèwọ̀ náà lẹ̀ pé lásìkò ọdún náà ẹnikẹ́ni ò gbọ́dọ̀ máa dé fìlà, bẹ́ẹ̀ sì rèé wọ́n gbọ́dọ̀ lu ìlù rárá nílùú. agogo wọ́n gbọ́dọ̀ máa lù lásìkò ọdún náà láti lè fi mọ rírì olórí ọ̀hún, àti pé láti lè fi hàn pé ó dùn àwọn dójú gẹ́. ìyẹn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sólórí ọ̀hún, ìyẹn olórí tuntun náà. wọ́n wá pé látara agogo tí wọ́n ń lù náà, òun náà ni wọ́n ti yọ orúkọ ọdún náà, ọdún Ìgogo ti ìlú Ọ̀wọ̀. iṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ ohun àwọn òkùtàn ló já mọ̀. ẹ wá wò, ọdún náà wọ́n pé títí di àkókò yìí ni wọ́n sì ń ṣe ọdún Ìgogo nílùú Ọ̀wọ̀. gbogbo ẹ̀yin ọmọ Ọ̀wọ̀, ìta àtúmúwá rèé lónìí, gbogbo ẹ̀yin èèyàn pátápátá nílẹ̀ kóòtù òjire, níbi gbogbo yìí ohun kẹ́ ẹ wà káàkiri àgbáńlá ayé tẹ́ ti láǹfààní láti máa wo ojú òpó yìí, tẹ́ ti ń daramọ́ ojú òpó Isele-Di ọmọ Perry yìí. ọdún Ìgogo ti ìlú Ọ̀wọ̀ òun náà nìyí tá a tún mú wá fún yín lónìí, yẹn lórí ètò tá a pè ní Isele-Di'Tan lójú òpó yìí, ojú òpó Isele-Di ọmọ Perry. ẹ bá wa share ẹ like síbẹ̀, ẹ comment síbẹ̀, ẹ jẹ́ káwọn èèyàn follow ojú òpó yìí, ẹ follow ojú òpó yẹn Isele-Di ọmọ Perry. ẹ mà ṣeun gan jàre. Get set, go! Stamped and confirmed, RSK Furniture and Company. Oh yes, not just a nightmare. Kì í ṣàlá o. RSK Furniture yẹn náà ni ibi tí ẹ ti lè rí furnitures tó jẹ́ ojúlówó rà. Here are modern designs of quality home and office furnitures, executive chairs and tables, wardrobes, dressing mirror, stool. Ẹ tún wá wo shelves lóríṣiríṣi, bẹ́ẹ̀dì ọlọ́lá àtàwọn furniture works rẹpẹtẹ. Ìròyìn ò tá mójúbà torí pé ó kọjá bẹ́ẹ̀. RSK Furniture and Company ó wà lẹ́gbẹ̀ẹ́ ilé epo Muyad, Old Ogun Radio, along Granda, Abeokuta, Ogun State. Hello, 0803-685-8254, 0803-685-8254, or 0902-448-9705, 0902-448-9705. RSK Furniture and Company. Mo gbéra tán, ẹ gbà.